أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وصحبه ومن والاهم بإحسان إلى يوم الدين، ثم أما بعد. والسلام عليكم ورحمة الله وبركاته. أدوكفون الله سبحانه وتعالى الطريق يالون أتجيالون فون نبوة محمد صلى الله عليه وآله وسلم إكاتي جيالون كما بان ورالي وجشلا محمد كما بان الصحابة تبقى الأمة نبي لقبقوت تجاوبين دي القيامة. مفي شي Alaye لوري أورو الأستاذ كامل الأدبي قلن بان شدادة فون أفانا وشدادة فين قوكاوا àti ọ̀rọ̀ àfáà kan tí mi ò mọ orúkọ wọn, àfáà Pupa Kishi àbí nǹkan kan ni mo gbọ́ pé wọ́n ń gbé. So lórí ọ̀rọ̀ Saheed Shittu, lórí ọ̀rọ̀ Saheed Shittu òun náà ni mo fẹ́ ṣàlàyé lé lórí. Mo láǹfààní láti gbọ́rọ̀ al-Ustaz Kaamil kó tó dòní, mo láǹfààní láti gbọ́rọ̀ wọn. Mo wá ti fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ́lẹ̀, mo kàn wò pé kí n fílẹ̀ kí n má sọ̀rọ̀ lórí ẹ̀. Mo wá tún wá gbọ́rọ̀ ti àfáà kejì Pupa ti Kishi, mo gbọ́rọ̀ ti àfáà náà ní òní láìpẹ́. Mo wá wò pé ọ̀rọ̀ yìí ti fẹ́ máa súnmọ́ra wọn, so kéèyàn ó ṣàlàyé tí èèyàn bá lè sọ nípa ẹ̀. Abẹ́lọ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala gbogbo ń tà sọ lọ́rọ̀ àti ń tà wù níwà tí ó ṣàkóbá fún oríire wa láyé àtàlùkìyàmà níwájú Ọlọ́run látara àwọn èèyàn, Ọlọ́run dákun má jẹ́ á lè ṣe wala la ilaha illallah. Ọ̀rọ̀ àfáà Kaamil tí mo gbọ́ nígbà tí ẹnìkan pìlẹ̀ lórí prógrámù wọn tí àfáà ń sọ wípé nígbà tí àfáà ń tafà sí àwọn àfáà kan tó ya kúò tí wọ́n yẹra fún Saheed Shittu làfáà ń tafà sí. Nínú wọn ni al-Ustaz al-Kutubi wọ́n yẹra fún Saheed, nínú wọn lè èmi náà yẹra fún Saheed. So ẹlòmínà tún wà tẹ́mi ò mọ̀. So àfáà wa ní nígbà tí Saheed tí ò fẹ́ máa bẹ́ ìbú mọ́, tán ni pé kò fẹ́ máa ṣépè mọ́, tí ó fẹ́ jáwọ́ bí gbogbo àwọn ìlànà tó ń gbà fi sọ̀rọ̀ ń pa àwọn àfáà àwọn bàbá ńlẹ̀ Yorùbá, pé ìyẹn náà fi yẹra fún. Mo gbọ́ statement bẹ́ẹ̀ àbí tó jẹ́ dédé ìtumọ̀ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ tí àfáà ń sọ. Meanwhile before Saheed yìí náà ti sọ̀rọ̀ kan rí wípé tí mo gbọ́ tí ó ní wọ́n fẹ́ kó máa bú àwọn bàbá yẹn, wọ́n fẹ́ kó máa bú àwọn bàbá yẹn. So audio call wọn àtẹ̀yàn kan ní, so wọ́n fẹ́ kó máa bú àwọn bàbá yẹn ni onídẹ̀ẹ́tọ́ pé wọ́n yìí jagun báyẹn kankan tí Alfa wa Ibadur Rahman àbúrò bẹ́ẹ̀dákó kọ́lọ̀mbá ni ṣe dáadáa fún àfà wa náà, wọ́n wá dìbọ́ǹkì ọ̀rọ̀ yẹn pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ náà tó máa ń sọ pé àwọn àfà àti ní má bí ìbú wọn ti dì mí lọ́wọ́ mú. Ìgbà tí mo wá rí ọ̀rọ̀ àfà Kaamil, mo tún wá gbọ́rọ̀ àfà Kishi tí mo sọ àfà Pupa, wọ́n Pupa mi ìmọ̀rúkọ wọn tí mo sọ yìí, mo tún wá rí ọ̀rọ̀ tiwọn náà, ọ̀rọ̀ tàfà Kaamil tó tó bóyá bí ìjẹrin àbíjà àrùn tí mo láǹfààní àti sálábàpàdé ọ̀rọ̀ yẹn àbíjẹrin ṣá. So mo tún wá gbọ́rọ̀ tàfà náà lónìí wá fẹ́ súnmọ́ra wọn nípa wípé àwọn èèyàn tan Saheed, wọ́n tafà sí àfáà Kutubi pé àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ẹ̀tàn Saheed níye ọdún yìí níye oṣù yìí. So ìgbà tí yẹn wá rí wípé àṣẹ ń tàn wọn ní, so ló wá torí pé ń tàn wọn ló wá yarí. Mo rí pé àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó nídìí kéèyàn sọ̀rọ̀ lórí ẹ̀ ni. Àkọ́kọ́ ni pé àfáà Kaamil tí wọ́n sọ̀rọ̀ ìmá kó já pé wọ́n sọ̀rọ̀ yẹn an jahlin látara ìmọ̀kan, that is nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí tó lọ láàrin Saheed àtàwọn èèyàn, àbí ká sọ̀rọ̀ yẹn an zulmin lẹ́ni tó ṣàbòsí. So èyíkéyìí tó bá wù kó jẹ́ ń bẹ̀ kò correct, ọ̀ọ́ká sọ̀rọ̀ yẹn kó já pé ibi tí wọ́n ti gbé ọ̀rọ̀ yẹn lé wọn lọ́wọ́ ibẹ̀ lọ̀rọ̀ yẹn ti ní problem. Bẹ́ẹ̀ náà ni àfáà tọ̀hún náà
ìyẹn àfáà Kishi tí n bá ṣe mistake ìlú wọn àfáà Pupa báyìí ni wọ́n so in táwọn náà sọ yẹ ọ̀rọ̀ tí ó correct ni ìyẹn ló fẹ́ mú mi sọ̀rọ̀ ráńpẹ́ nípa ẹ̀ mo ti sọ rí náà ṣùgbọ́n tọrọ bá bùkátà kéèyàn tún dá a padà ká dá a padà torí òní kọ́ torí ọ̀la ni níjọ́ táwa bá fa Saheed Shittu tí a bá a ṣe especially èmi níjọ́ tí mo bá a ṣe torí tọ́lọ́run ni kì í ṣe torí ìtayé ọlọ́run ṣẹ̀ṣẹ̀ bò ó láṣìírí àmọ́ kì í ṣe torí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ òun la fi bá a ṣe ìyẹn ló fà ń gbà tá a láàbá a ṣe mọ́ kò rí ẹ̀sùn ayé kà láàrin àwa àti ẹ̀ kò rí kà torí pé ayé kọ́ ló dà wá àti ẹ̀ pọ̀ tọ́lọ́run ló dà wá pọ̀ ìgbà tí màá sì láǹfààní àti ṣepọ̀ pẹ̀lú Saheed Shittu àfáwà al-Ustaz al-Kutubi nígbà náà lọ́hùn ni mo bá wọn sọ̀rọ̀ lájọ sọ̀rọ̀ nípa pé tí wọ́n bá lẹ́ni tó fẹ́ ṣe online class ààyè wà lọ́dọ̀ tèmi o láti ṣe fún wọn ẹni tó bá ní bùkátà sí ìgbà náà mi ò tí ì máa kọ sórí àwọn prógámù mi pé à ń ṣe madrasa online madrasa orí atẹ́gùn mi tí ì máa kọ sórí prógámù mi tó mọ̀ kàn sọ fún al-Ustaz al-Kutubi ni bá ṣe wá sọ̀rọ̀ wọn ni ó dẹ̀ lẹ́nìkan tó dẹ̀ ti ń disturb àwọn ti pẹ́ pé òun fẹ́ ṣe pé òun fẹ́ kéwò pé bọ̀tà àwọn ò ráyè pé àwọn ò dẹ̀ mọ̀ bóyá máa lè gba ẹni yẹn torí pé wọ́n mọ̀ pé àwọn ìgbàgbàkúgbà wọ́n mọ̀ pé ìgbàgbàkúgbà pé àwọn ò mọ̀ bóyá máa lè gba ẹni yẹn wọ́n á ní ta ni wọ́n ní ẹni báyìí so wọ́n ní táwọn dẹ́ gbà táwọn rò táwọn fi wò pé ó tiẹ̀ dá tí ń bá lè gbà á ó ní wípé àwọn náà ń bá sọ̀rọ̀ lẹ́yìn nípa àwọn nǹkan kan tí ń ṣe bí à ń bè ebú à ń gbà àwọn èèyàn ṣépè lórí pa afẹ́ tún wọn ṣe afẹ́ kọ̀rẹ́kìtì wọn yìí pé àwọn ń bá a sọ pé kò dáa pé àwọn tún wá wò pé tírú mi náà bá tún lè gbà á tí ń bá ń kéwú pé èmi náà tún lè máa pè é sí àkíyèsí mi ò tí ì gba Saheed nígbà náà o pé mi náà àwọn ọ̀rọ̀ tí wọn àwọn rízì tí wọ́n mú wá rèé o tó jẹ́ kí n padà accept ẹ̀ láti kọ́ ní kéwú online pé tó bá ń kéwú lọ́dọ̀ mi èmi náà ó tún lè gba Alfa Saheed Shittu yìí ìyẹn Saheed Shittu pé màá tún lè máa gbà á nímọ̀ràn màá tún lè máa ká a lọ́wọ́ kó o pé ó tiẹ̀ dá gẹ́gẹ́ bí àfáà rẹ̀ ti ń kọ́ ní kéwú yóò tún láǹfààní àti lè máa listing sí mi so iṣẹ́ méjèèjì ó máa lọ papọ̀ lórí kíni lórí pé ká máa pè sákèsí pé má bẹ ìbú má ṣe pé má sì dá sí tó bá mà ní nípa rẹ̀ dédé nǹkan tó yí ọ tó ń sọ díẹ̀díẹ̀ yìí má kọjá bẹ̀ so ó sì nídìí má padà sọ̀rọ̀ ìgbà tó di wípé Ustaz Kutubi sọ̀rọ̀ yìí mo accept tí kò sí pírọ́blẹ́mù kí ló burú mẹ́ mo dẹ̀ gbà àdẹ̀ǹkéwù lásìkò ìgbà tí à ń ké níwọ̀n bá dìde àsìkò ìgbà tọ́lọ́run fi ní kí n láǹfààní àti kọ́ àfa so láwọn àsìkò ìgbà yìí ní kódà táfà bá ń ṣe prógrámù tó bá ka nǹkan níkàkúkà mo lè ṣe voice note màá correct àfa pé màá wá kà sínú ohùn tí n bá jẹ́ pé mo ń wo prógrámù yẹn lásìkò yẹn màá wá kà ní voice note màá send díẹ̀ sáfà ní WhatsApp àfa dẹ̀ máa correct rẹ̀ tó bá sọ nǹkan míì náà ní tí n bá rí pé àkíní yóò lọ bẹ́ẹ̀ màá kà màá send díẹ̀ sáfà àfọwọ́gbọ́ àfa dẹ̀ máa correct rẹ̀ so eléyìí ni bí a ṣe ń bá fa lò lábẹ́ àwọn ebú àdèmọ́ ń sọ bá fa èmi personally tí mo sì gbà wípé irú ẹ̀ náà ni Ustaz Kutubi náà ń ṣe torí pé according to ohun tí wọ́n sọ fún mi ń pilẹ̀ so sáfà máa ń sọ fáfà yìí pé àfà Saheed ẹ má bu èébú ẹ má ṣépè fáwọn èèyàn ẹ lè ṣàtúnṣe ẹ lè sọ̀rọ̀ lórí nǹkan tí wọ́n ń ṣe tí kò dáa yìí láì bú wọn láì ṣépè fún wọn mo máa ń sọ fún àfà Saheed láì má yé ìgbà gbangba ni mo ti ń sọ yìí tápà ní ó sì lè dìbọ́ǹkì ẹ̀ pé irọ́ ni pé ẹ lè kọ̀rẹ́kìtì ń tẹ́ ń kọ̀rẹ́kìtì yìí láì bí èébú láì ṣépè pé ó kàn ti tó kẹ̀kàn ìntàn kan sọ kẹ̀kàn sọ ohun wá lè létẹ́ bá ń sọ̀bọ̀ tẹ́ má bí ìgbọ̀ ẹ má ṣépè mo sọ fáfá bẹ́ẹ̀ láì má yé ìgbà kódà mo tún máa ń fún àfáà lápèjúwe wípé ẹ̀yin náà wo àwọn àfáà tẹ́ ẹ so mọ́ tí wọ́n láwọn ń ṣe dáwà
tí wọ́n ń pe àwọn ìbírun tí wọ́n láwọn ń sọ lẹ́yìn náà ń gbọ́ lẹ́yìn náà lẹ́ ń sọ àwọn àfáà tí ń sọ̀rọ̀ yìí tí wọ́n kéwú gan ṣé wọ́n ń lorú mẹ́tọ̀dì wọ́n lò ó pèsò kì í ṣe mẹ́tọ̀dì tí máa ń tún àwọn èèyàn ṣe àfáà dẹ̀ máa ń sọ wípé no àtijọ́ yìí tẹ́yìn ti ń sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣé wọ́n gbọ́ wọn gbọ́ so àsìkò yìí kò ń sọ ní kíkankíkan ni nítafà máa fi ń gbọ́rọ̀ yẹn dànù nìyẹn àtijọ́ yìí tí àwa ti ń sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn èèyàn gbọ́ so èyí tó ń rí pé wọ́n need òun lòun fún wọn yẹn èyí tó ń rí pé wọ́n need lòun fún wọn yẹn but àwa máa ń sọ pé àwọn báyìí dáwọ́ ò nídìí eléyìí bó ṣe rí ìpìlẹ̀ ni wípé ẹni tí ìbá ti ṣo ní mímọ̀ gangan ọ̀tọ̀ ni pé mo mọ̀ nǹkan díẹ̀ ẹni tí ìbá ti ṣe pé ó bá jẹ́ onímímọ̀ àbó bá wọ́ ti student of knowledge bó ti wọ agbo akẹ́kọ̀ọ́ mímọ̀ tó ti ní dàgbàsókè díẹ̀ tọrọ máa kẹ́kọ̀ọ́ làwa náà ẹni tí ò bá ti tóru level yẹn ń táwọn àfáà jẹ́ kó yé wa ni pé man amila amalan ala jahalin yufsidu akthar mimma yuslih ẹni tó bá já sí pé àìmọ̀kan ìyẹn ni pé àìnímọ̀ ní bá fi ń ṣiṣẹ́ ní fi ń sọ̀rọ̀ ní fi ń ṣe nǹkan yóò bá ń tó pọ̀ jẹ́ ju tí ó rí tún ṣe lọ in tí ó bàjẹ́ yóò pọ̀ ju tí ó rí tún ṣe lọ in tó ṣẹlẹ̀ sáfà nìyẹn a ní kápá pé àfáà Saheed kúrò lórí social media ìpìlẹ̀ ni pé kò yẹ káfò dá sí ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn bó ṣe rí a ní kápá pé àfáà Saheed kúrò lórí social media má sọ̀rọ̀ mọ́ báwọn kan ti ń sọ pé ṣèbẹ́yìn náà mọ̀ pé onímọ̀ kọ́ wáyé tẹ́ ń listing sí dáhùn a ní kápá àkókò ń bẹ̀ tó ráwa kó la sẹ́ẹ̀tì studio fún àwa ká ara irinṣẹ́ fún àwa ká ara fóònù fún àwa ká ara kọ̀ǹpútà fún ṣùgbọ́n a ní kápá wípé òkè bóyá a lè rí túnṣe lábẹ́ wípé tá a bá rí pé aburú wà ń bi nǹkan tá a rí pé kí nǹkan yẹn má exist ní tá a bá lè rí kó exist tá a bá ní kápá pé kó má ṣẹlẹ̀ a lè ní kápá ká ṣe kó má níwọ̀n ìyẹn ló fà á tí àfibáfà ṣe tèmi fi báfà ṣe personally kì í sọ̀rọ̀ ayé walhamdulillah salamu alaykum wa rahmatullah naam kí lẹ fẹ́ mo wà lórí program kí lẹ fẹ́ mi gbọ́ ta ló wà lára dìnnà yìí mo wà ní markaz kẹ́ni ẹ̀ sálámà tó bá ti dé màá jù sí lọ́ọ̀kan ẹ má bínú ok so eléyìí ló fà ẹ má bínú jàmá ẹ̀jọ́ torí tọ́lọ́hún wọ́n ti ń pè mí látẹ̀kan ara ilé mi ni ìyàwó mi ni so eléyìí ló fà tó fi já sí wípé a fi accept àfà pé láti lè máa ráfà pèsè àkíyèsí torí pé ẹni tí ẹ̀sùn mọ́ tẹni kó gbà kíyèsí bó lè fẹ́ mọ̀ pé kó gbà ìyẹn lélẹ́yìí táwa ṣe ń gbà yẹn tá a sì rí ni pé ẹni tó wà ní tra tó ṣe é pèsè àkíyèsí ni ìyẹn jẹ́ abala kan à ń pàfà ṣàkíyèsí débi wípé so àkíyèsí tá a fẹ́ pàfà sí òun ni àjọfìlàfijọ́ àjọṣepọ̀ ìyẹn aspect kan nìyẹn kódà àsìkò ìgbà tí àfà Saheed máa ń bú àwọn àfà àbí Sheikh Adam àìmọye ìgbàlẹ̀ máa ń kọlu àfà pé àfà Saheed ẹ má bú àwọn bàbá yìí wọ́n lè láwọn nǹkan tó rọ́ǹgì ní àwa náà máa ń takò àwọn nǹkan míì tá a bá rí ta àwọn nǹkan tá a bá pàdé ní ọ̀rọ̀ wọn tá a rí pé kò correct a máa ń takò ṣùgbọ́n a kì í bú wọn tó ẹ má bú àwọn bàbá yìí nì a máa ń sọ nígbà tí àfà Saheed ń bú àwọn ìmáàmù lọrin àwa máa ń sọ fún àfà Saheed tèmi máa kọlu àfà pé àfà Saheed ẹ stop kìíní tẹ̀sán ẹ má bú àwọn bàbá yìí ìgbà tí wọ́n bú ọba lọrin nìyí a pe àfáà ní pé ntáfà ń ṣe yẹn wà òkè pé olórí ìlú àyè máa bá wọn lò báyìí ìyẹn ìgbà yẹn là àfáà ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ kéèyàn ó tako lórí kódà yìí tí wọ́n àfáà padà sọ ń pa Sheikh Muhyiddin ìyẹn bàbá Muhyiddin kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n ní àtibọ̀tán tó dáadáa tàwa náà pé bàbá Muhyiddin ń bọ́ àwọn olórí pé ṣé súnà gbà àfọwọ́mọ̀ yìí ń tẹ́lẹ̀ ìgbà tó di pé àfáà bú ọba lórin táwa ń sọ fún àfáà pé Islam ò kọ́ wa báwọn ká máa báwọn olórí lò bẹ́ẹ̀ làáfáà ṣẹ̀ṣẹ̀ correct kínní yẹn torí mo bá fa sọ̀rọ̀ lórí kínní ohun tí mo kọ́ lu àfáà ni ẹlòmínà ó dẹ̀ súnmọ́ mi ìmọ̀bọ̀ tó súnmọ́ káwọn ẹlòmínà pé àfáà pé kínní yóò correct
àwọn olórí àyè máa correct wọn báwọn so ìgbà yẹn làáfà ṣe kí ni làáfà correct àárín yẹn kò sí àwọn àfà yìí tí àfà bá ń bú wọn àfi tèmi tí n bá gbọ́ tí n bá ti gbọ́ pé ó ṣe kan bá fi kó jẹ́ pé ńgbà tá a ti jọ yà fúnra wa but yìí tí n bá gbọ́ pàfà ṣe ni màá kọlu àfà yìí pé àfà eléyìí ó correct so ẹni tó sọ wípé ìgbà táfò fẹ́ béèbú máa la fi sáfàfà nípìnlẹ̀ gan làwọn ò ti fẹ́ káfà béèbú wáyé tó jẹ́ pé ńgbà tí ó wá fẹ́ gbọ́rọ̀ láwa sọ pé àbáṣe mọ́ tó bá jẹ́ pé ọ̀rọ̀ yẹn bá correct ìpìlẹ̀ gan láti sọ fún pé èébú èpè tí ń ṣe yìí kò dáa so wáyé tó yẹ ìgbà kan wá sọ pé torí pé kò fẹ́ ṣe é má la fi yẹra fún ní tó já sí pé ń ta torí ẹ̀ kó mára náà ni pé kó má bàa ṣe mọ́ ìgbà tó wá fẹ́ gbọ́rọ̀ tó fẹ́ yí kúrò níbi èébú èpè yìí làwọn sọ pé àbọ̀ ṣe mọ́ ó yẹ kó máa bẹ́ èébú ṣe pè ní so ẹ jẹ́ á máa bẹ̀rù Ọlọ́run gbogbo tá a bá sọ pátá ẹ jẹ́ ká máa ṣẹ́ alkiyama kù ń bẹ̀ ìyẹn kó máa jẹ́ ti àfa Kaamil ẹ jẹ́ ká máa ṣẹ́ ti alkiyama kù ń bẹ̀ in fact mo wá fóònù nọ́mbà àfa láti pè ẹni láti pa àfa pé kí n bá àfa sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ti ṣàbòsí fún wa o